ọ̀gbọ́nà. lórí ọ̀ wọ́n jẹ́ bàjẹ́ òkòtò ẹ̀nà àrẹ́kọ̀jẹ́ bàjẹ́. ọmọ ẹgbẹ́ rẹ̀ pé àti ìdájọ́ máa ṣe ọlọ́dí ẹgbẹ́ ìwọ́dọ̀ ọlọ́dọ̀ lẹ́wẹ́ nígbà wọ́n náà fi láwọn àrẹ́kọ̀jẹ́ bàjẹ́ ìjọba. ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ ní ọmọ ìdílé ọ̀sẹ̀ ilé ọmọ ìlú àwọn akọ̀kọ̀ alẹ́lẹ́yà ọmọ tó lọ sí ẹgbẹ́ ló ń bọ̀ ọ̀rọ̀ bí o ọ̀rọ̀ ọ̀rọ̀ ti wá sáyé ètò wà wọ́n ọ̀rọ̀ ti wá Adébáyọ̀ ọlọ́gbìnrin láwọn akọ̀ọ̀kan mẹ́ta. Ẹgbẹ́ ló bọ́ ọ̀run ní ọ̀rọ̀. Ọ̀rọ̀ kájà mi wá sáré ètò ọkọ̀ mi. Ọ̀rọ̀ kájà mi wá sáré. Àwọn ọlọ́gbìnrin láwọn akọ̀ọ̀kan mẹ́ta. Amẹ́ríkà ọba tí ẹgbẹ́ wọlé ọgbẹ́ lọ́gbẹ́ bàbá olóòtúlá àrẹ́pàjẹ́ bàjẹ́ lóde ọ̀nà aláṣẹ Castle of Peace Maternity Home ní Dallas, Texas, Amẹ́ríkà àti kùsì Lagos ọba ọmọ mi ni o bàbá mi bàjẹ́ Adéglorious bàbá mi Adékọ̀wọ́lá ọba báyìí láti akọ́lọ́lẹ́ bàbá báyìí bọ́ọ̀sì Adéjọ́ ọmọ rẹ̀ bí lẹ́nu bàbá bẹ́lá. Owó ọmọ rẹ̀ kó dàgbà gbà Àwọn ẹgbẹ́ bọ́yọ̀ lórí ọ̀rọ̀.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.